Yes, ṣe wà pa, ṣe wà láyọ̀ àtàlàáfíà. Inshallah, ẹ mọ̀ wà láyọ̀ àtàlàáfíà. Alhamdulillahi Rabbil Alamin. If this is your first time, this is on point by two. Ajia on point by two. Tó bá dẹ̀ wù yín, ẹ lè ní Ajia on point. Alhamdulillah. Ǹjẹ́ ìwọ ọkùnrin tó ń wò mí, ǹjẹ́ o ṣì ní pride? As in tó bá jí láàárọ̀, ǹjẹ́ o ṣì ní pride as a man? Ṣé o ṣì ní pride? Tó bá sọ pé Ajia kí ni pride? Ṣé wọ́n ṣì normal ó ṣì ń dìde láàárọ̀? Ó dìde báyìí láàárọ̀, nǹkan ọmọkùnrin ẹ̀ ṣì bẹ́ẹ̀ jí. Ó ní pride yẹn. That is what shows you as a man. Ṣé ó ṣì ń dìde láàárọ̀ ṣá? Kì í ṣe pé bí o fẹ́ ṣe ìbálòpọ̀ ó kàn jí ni. O dẹ̀ rí pé yes, ìmísí wà nínú kíní. Àbí lẹ̀wùlẹ̀wù ni. Wọ́n jẹ́ ó ṣe lẹ̀wùlẹ̀wù. Tó bá jẹ́ pé tó bá jẹ́ pé wọ́n wà láyé lẹ̀wùlẹ̀wù. O dẹ̀ ti try. O ti try. Ó ṣì wà láyé lẹ̀wùlẹ̀wù yìí. Kò sí ìmísí kankan. Kò dìde láàárọ̀, kò show ara ẹ̀ láàárọ̀, kò show rẹ̀ bí ọkùnrin. Mo sọ nínú fídíò mi kan, mo ní tí abẹ́ ìyàwó rẹ̀ ṣe pẹlẹbẹ, tí ìwọ náà wá ṣe pẹlẹbẹ. Pride here as a man. No. You got to look for it. You got to look for it. So tó bá jẹ́ wípé lórí o ti try ò rí ṣe. Torí a ti drop so many hours. Ó náà mo sọ fún yín, mo ní èèyàn kan sọ pé òun jore ọ̀fẹ́ ewé ẹ̀yìn olóbe tí mo sọ ń jọ yẹn. So many things láti sọ. Tó bá wá ti ṣe tó wá rí ṣe. A jẹ́ pé you need something more. Something more, yes, apps náà dẹ̀ ni. But tẹ́ bá ready gidi gan ni o. Ṣé mọ̀ ẹ wò gbà tí a ti máa ń sọ títí dìgbà yìí. Ṣé mọ̀ pé oore ọ̀fẹ́ wà ńbẹ̀ nìyẹn. Apart from oore ọ̀fẹ́, ẹ̀yin náà mọ̀ pé ó ti máa ti léwó sí i. So tó bá tó tán, wọ́n pè on point by two. Owó ni tó bá tó tán. Do you understand? So wá rí gbogbo bó ṣe pẹlẹbẹ kò give any pride láàárọ̀. Kò ṣe yẹn nìkan ló ń ṣe ẹ́ o. Kì í ṣe yẹn nìkan ló ń ṣe ẹ́. Nǹkan mìíràn tí ó ń ṣe ẹ́ again. Tó bá dẹ̀ wò bí mo ṣe ń sọ̀rọ̀, wàá agree pẹ̀lú mi pé yes, Ajia is saying the fact. Bó ṣe ń fún ẹ ní lẹ̀wù láàárọ̀ tó show ẹ any pride. Nǹkan mi tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, mo dàgbà mi ò lábẹ̀ mọ́. Wàláhì owó ò sí lọ́wọ́ rẹ̀ ni. Mo dàgbà mi ò lábẹ̀ mọ́. Owó ò sí lọ́wọ́ rẹ̀. Kódà tó bá sick, á wà débi àmì. Diabetes ni, BP ni, prostate ni. Ó tiẹ̀ ṣì jẹ̀gbádùn díẹ̀ kọ́lọ́jọ́ tó dé. So there's nothing bad in trying. Pẹ̀lú age yẹn, when you try, you can only lose. Pẹ̀lú age yẹn. Kí ni olówó wọn fẹ́ pa fún yín? Ẹ̀yin mọ̀ mú aba o. Aba cause yín liver o. Liver yín ó ṣe rupture o. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ṣé aba tẹ mu láì mú mi sí ni àbí wò? Ṣé gbogbo tablet tí wọ́n kó jẹ yẹn, gbogbo àwọn capsule yẹn, ṣé kò rupture kidney, kò rupture liver wọn, kò damage liver wọn? Má jẹ́ kí wọ́n parọ́ fún ẹ. Ṣé ẹ ṣì try náà? Tí ọkùnrin bá ń ṣe àṣepọ̀, wàláhì tàláhì, ẹ̀mí rẹ̀ ó gùn ni. Ìyàwó rẹ̀ ó sì fẹ́ràn rẹ̀. I'm telling you the fact. Yes, torí àwọn obìnrin mi, I like ẹ̀bẹ̀. I like kíní. Mo tọrọ ni mo sọ fún. Obìnrin tó ti pẹ́ lé ọkọ, ó ti wà ní 10 years, 15 years, tó ti ń ṣe ojoojúmọ́, kò wá ní fẹ́ràn ẹ̀. Wàláhì bú fún wọn máa fún ẹ lépè. And èpè yẹn ó dẹ̀ mọ́ ṣiṣẹ́. Ọlọ́gbọ̀ wa lékè èpè o. Èpè burúkú ọlọ́gbọ̀ wa lékè o. Gbogbo ẹni tó bá fún wa lépè àìmọ̀dí, èpè padà lọ sọ́dọ̀ alépè. Àfiṣe padà lọ sọ́dọ̀ aláfiṣe. Ẹ̀yin tèmi. Enjoy yourself ni mo bá yín sọ. Enjoy yourself lórí product yìí. On point by two. Mo ti sọ, mo ní àwọn èèyàn jore ọ̀fẹ́ product ewé ẹ̀yìn olóbe. Èèyàn kan fún mi ní message. Ewé ẹ̀yìn olóbe. Ó ní yes, Ajia. Ẹ̀yin ẹ wo comment. Mo jẹ àǹfààní ewé ẹ̀yìn olóbe. Ó ní mo wá sọ, mo wá ní ìwọ tó bá ní infection, because infection náà wà lára nǹkan tí ì jẹ́ kí ọkùnrin ṣe dáadáa. Mo wá ní ẹ lọ wá ewé ẹ̀yìn olóbe tútù, 2 handful, tí gbòǹgbò, tewé rẹ̀, tí stems ẹ̀. Ẹ wá ewé ìgbálẹ̀ 2 handful. Tí máa ní 2 handful, ìyàká ọwọ́ méjì nìyẹn. Ìyàká ọwọ́ méjì. Ẹ wá yẹn náà ní tútù. Ẹ wá garlic. Ẹ wá atalẹ̀ funfun. Ẹ wá atalẹ̀ pupa. Nísìn, ibi tí mo bá dé nísìn, kì í ṣe pé
infection lásán a tún wá fẹ́ take care inflammation tó ń cause pains mi ò sọ pé accident tó fi sọ pé yẹn o maybe you don't even know how this pain is coming yes ó lè take care fún ẹ àti àlùbọ́sà àti òrombó bí 3 pieces so atalẹ̀ pupa ṣọ́rọ́ṣọ́rọ́ bí 10 atalẹ̀ funfun kìbìtì iṣu bí 2 àlùbọ́sà ní ńlá ọyọ kan gálíìkì round 2 gún papọ̀ ṣé o gbọ́ nǹkan tí mo sọ gún papọ̀ nínú odó kó ti wẹ́ẹ̀tì díẹ̀ kó wá kó sí tó bá lè lórí ọ̀fẹ́ àti kó sí ní jerrycan 4 litre kó síbẹ̀ tó bá lè lórí ọ̀fẹ́ àti kó sí ní jerrycan 4 litre wá plate kó sí ẹ̀yin tèmi wọ́n gbàgbé kànáfùrù ẹ mọ́ gbàgbé kànáfùrù ẹ wá bomi sí iye omi tó lè contain maybe 2 litre ló lè contain o maybe 3 litres ni o ṣàgbélẹ̀ títí dijọ́ kejì tó bá ti dijọ́ kejì bẹ̀rẹ̀ sí ní mú láàárọ̀ àti nírọ̀lẹ́ láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ̀yin tèmi ẹ cultivate habit láti máa mu omi tó lọ́wọ́rọ́ láàárọ̀ ẹ cultivate habit yẹn tẹ́ bá ti jí láàárọ̀ ẹ máa mu omi tó lọ́wọ́rọ́ ó máa ń jí gbogbo cell I believe you understand so orí ọ̀fẹ́ tí yẹn jẹ nìyẹn o ewé ẹ̀yìn olóbe ló sọ pé òun lò but meanwhile recommendation yìí mo ti sọ lórí ẹ̀yìn olóbe yẹn náà nínú fídíò yẹn ó dà pé like gbogbo àwọn kan tí mo sọ yìí náà ni mo sọ síbẹ̀ yẹn mo ti fi kan méjì sí nítorí pains mo ti fi kan méjì àbí mẹ́ta sí nítorí pains pé kẹ́yìn náà tún lọ jọ orí ọ̀fẹ́ lè bí ẹni yìí tó fún wa kọ́mẹ̀ntì ṣe jẹ orí ọ̀fẹ́ yìí ẹ̀yin náà ẹ lọ jẹ orí ọ̀fẹ́ yìí náà do you understand ìwọ tó bá ti wá ṣe mọ̀ pé it's not only about the product ìwọ tó bá ti wá júyà rẹ̀ tó rí bí júyà rẹ̀ sí yes wàá sanwó fún ọ̀pọ̀ ẹ̀ kí sówó kékèké so yẹn tí bá lọ pé kẹsì yé àwọn mi ò ní àjíà ẹ sọ pé àsanwó púpọ̀ àṣeyẹ tẹ fẹ́ pè náà lélẹ̀ tó I need you to be ready mi ò fẹ́ kí yẹn wá kó pè mí lásán má pè mí lásán ẹ jọ̀ọ́ yes so ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ bá ṣe lẹ̀ o tó ń embarrass ẹ láàárọ̀ tó fún pride tó bá lo iṣẹ́ tí mo fi síwájú náà ó yẹ kí ó lè help ẹ yes ó lè kí ó lè help ẹ back but in case ṣe mọ̀ pé ara yàtọ̀ sára some wọ́n need something deeper pẹ̀lú solution yìí máa ṣiṣẹ́ infections ó máa ṣiṣẹ́ a kind of pains ó dẹ̀ máa balance up nípa ìdákọ́lẹ̀ this is on point by 2 always using my words for others bye for now.